شبابنا هيا إلى المال أيسعد شوامك الجبال أياتف يا معشر رجالي قولوا لكل الناس لا نبالي شبابنا قد أنا تعود لوات الإيمان كي تسود غدا بكم سيسعد الوجود ويكبت المستعبد عميد شبابنا لا خوف يأتينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا وإن تمسكنا به أدينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأعوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. اللهم صل صلاتك العظمى على نبيك العاصم وسلم سلاما تم يتسلسل إليه من كل يوم إلى سدرة المنتهى. اللهم صل على نور جسمه، اللهم صل على مشكاة قلبه، اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. إداكم إجا سوكي آمين آمين. إجاني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. إجاتني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. موكي الله موكي أنا محمد sallallahu alayhi wa sallam. mo fi kíkí tọ́lọ́run ta nábì mo fi kí gbogbo àwọn ẹni ọlọ́run bá ti máa kí wọn pé ọlọ́run kẹ́ Sheikhu Adama Sheikhu Nale Alori ọlọ́run kẹ́ Sheikhu Kamali Sheikhu Nale Adabi ọlọ́run kẹ́ Sheikhu Zakaria Adédìméjì ọlọ́dàn ọlọ́run kẹ́ Sheikhu Saidu Ọláomi àfààrẹ gbogbo òkú mùsùlùmí foríjì wọn gbà pẹ́ wọn. ọlọ́run kẹ́ Sheikhu Adama Sheikhu Nale Alori ọlọ́run kẹ́ Sheikhu Kamali Sheikhu Nale Adabi ọlọ́run kẹ́ Sheikhu Zakaria Adédìméjì ọlọ́dàn ọlọ́run kẹ́ Sheikhu Saidu Ọláomi àfààrẹ gbogbo òkú mùsùlùmí foríjì wọn gbà pẹ́ẹ́rọ. bisimilayi kulu wàllá. bisimilayi rahman rahim kulu wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. mo kí kalẹ̀ bàbá àgbà lókè odò. adamallahu hayatahu. tí ó bá jẹ́ pé kíkì tiwọn náà ni ó tó ọba tí ó ní àná àtẹ̀ní tí ò fi yín lẹ̀ tó bá di lọ́la ọlọ́run dákun má padà lẹ́yìn yín. amiina. alibarikola la ilaha illallah. amiin. ìkànnú àfa lóní mani azọ́mà nasa azọ́múhù mo kí àfa wa sùn lọ́pẹ́ wàfáàzà bẹ̀lfọ́dlì wà rìyàsà wà mùsídẹ̀rìhìm làwùkánà mísìkà làkìlà fi àsìlì ìnàjàsàn. من عظم الناس عظموا وفاز بالفضل والرياسة. n ti fi ń rí báyìí lọ́dọ̀ bàbá wa lókè odò bàbá kì í fojú pààyàn rẹ láyé bàbá kì í fojú kéré ọmọdé láyé bàbá kì í túlé onílé kan fi bo tiwọn mọ́lẹ̀. من عظم الناس albarudi azọmu
منه gbogbo ẹni tí bá ti ń pọ́n inú ilé onílé tí bá ti ń bu ìkúnnú ilé onílé Ọlọ́run mọ bí ó ti tónú ilé tiẹ̀ náà. وفاز بالفضل والرياسة. gbogbo ẹni tí bá ti to ilé onílé Ọlọ́run mọ bí ó ti dáàbò bo inú ilé tiẹ̀ náà. ومصدرهم لو كان مسكا لكيل في أصله نجاسة. gbogbo ẹni tí bá ti wá ń da inú ilé onílé láàmú tí han ilé onílé lè mọ̀ Ọlọ́run mọ bí ó ti dààmú inú ilé tiẹ̀ náà. Allah. àṣẹ gbogbo ń tọ́lọ̀ ń ṣe lára bàbá wa lókè odò lénìí àṣẹ dáadáa àti ìdùnnú tí wọ́n ń sọ sínú ilé onílé lọ́lọ́run fi ní kínú ilé tiwọn náà máa dá báyìí. Ọlọ́run dákun jọ̀ọ́ wọ́n ní ó ti wà nínú ilé lọ́jọ́ tó ti pẹ́. ọjọ́ tó ti pẹ́. kò kú kò gbádùn ó wà ní yàrá. ó wà ní yàrá. àpadà sábúrú lọ́gà àdánwò. sàtìyàmọ́gbé bàbá bá ọlọ́rẹ̀. níjọ́ tí gbogbo ayé ń kọ́lé àfààní yabuna rìjàlá wagairuhum yabuna lukuro satani ma bayna lukuro wa rijalin. yabuna rìjàlá. وغيره يبني لقرى شتان ما بينهم بين القرى ورجال. níjọ́ tí gbogbo ayé ń kọ́lé níjọ́ tí gbogbo ayé ń rọkọ̀ níjọ́ tí gbogbo ayé ń ṣe gbajúmọ̀ bàbá wa lókè odò gbajúmọ̀ tiwọn ara ọmọ ni wọ́n ń ṣe é sí. níjọ́ tí gbogbo ayé tí wọ́n ń wọ aṣọ ńlá bàbá wọn lókè odò aṣọ ńlá tiwọn ara ọmọ ni wọ́n wọ̀ ọ́ sí. yabuni rijala wa ghayruhu yabuni liqura. a kí yín púpọ̀ gbogbo ilé táwọn kan wá kọ́ lánàá mọ́tò olówó ńláńlá tí wọ́n rà lánàá aṣọ olówó iyebíye tí wọ́n rà lánàá gbogbo ẹ̀ ti gbó àmọ́ owó tẹ́ fi tọ́mọ lọ́lọ́run ò ní ó gbó lẹ́ni òun náà láfa wa kéwúlérè náà tún ṣe tiẹ̀ yìí. ọba tó wá ní gbogbo ń tẹ́ bí lérí ire wọn ló sojú ẹ̀mí yín akí ọlọ́run lára yín ọlọ́mọdé ó bàjẹ́ fún yín. àmín. mo kí bàbá wa aláàjì wa ẹ má bínú bí mo ti wí bàbá wa àdìsá ọjọ́ náà ti pẹ́ nínú àwọn tó ṣe pé bàbá wa bá kó wọn lọ́bẹ̀ tá a máa jẹun bàbá kó àwa èèyàn bàbá kó àwọn ọmọ kéwú lọlé olówó àwọn ebè kò ọ̀rọ̀ pé owó kọ́ ẹ ṣàjà jẹun àtọwọ́ àtọ́njẹ ẹ máa wá fi tọ́jú wa ọlọ́run kó mọ́sá wọlé ànábì gbogbo tọ́lọ̀ ń kójọ fún yín láàárọ̀ ọmọ kò ní dìbàjẹ́. àmín. alibarikola la ilaha illallah kí lè ráyè lọ bí tí mo fẹ́ lọ ni gbogbo ìdùnnú yín ọlọ́run níjó dẹkún. àmín. alibarikola la ilaha illallah. àmín. mo kí bàbá wa Sheikh Abdulhafiz mo kí bàbá wa àgbà. gbogbo wa náà ha Kùránì lé lọ́wọ́ eri tiwa ni Kùránì ti dúró eri tiwa ìjọ táwa fẹ́ ṣe láàrin Kùránì ṣé bàbá yóò wá ní ha Kùránì ni Ọlọ́run kó ṣàánú wa ẹlòmíì torí wàlímọ̀ yìí torí Kùránì tán máa ń hàn ní kò yẹ tí wàá ṣe Kùránì kéékèèké ńláńláńlá ni àmì eri tiwa ló ti pin Ọlọ́run sàwọn láǹdó Muhammad sallallahu alayhi wa sallam. àwọn pínpín tó pin jọ́nà àlùbáríkà rẹ̀ ò pin. Allah akbar gbàdémi náà dé nísìnyí mọ̀ pé bàbá ni mọ́. wọ́n wá jòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn níta àwọn wá níta ní ọ àwọn ò máa. Allah akbar. àwọn ní Abdulrahman olówó ni wọ́n. ọlọ́lá ni wọ́n olówó tààrà ni wọ́n àmọ́ wọ́n fi ẹ̀sìn kún owó. Aji Kewulere ọ bára dá díẹ̀ yóò bára dá díẹ̀. gbogbo kílọ̀sì mọ́kànlásí nígbà náà wọ́n làwọn lọ báyìí o wọ́n bọ̀ wá ṣe kílọ̀sì náà. Allahu Akbar. wọ́n sì wá ṣe láti bí ogójì ọdún àti mẹ́rin náà ti wá ṣe bẹ́ẹ̀. gbogbo lè bàbá àwọn ni wọ́n ṣe kílọ̀sì rẹ̀. Allahu Akbar. ẹ dákun gbogbo àwa àfáàtà ń bẹ́ yà yín ẹ jẹ́ àṣẹ súrátù dùhà kan ẹ jẹ́ àṣẹ súrátù dùhà ẹyọ kan lápapọ̀ bàbá Ọláwùmí máa ń pè ń súra tènítọ̀la
wọ́n máa ń pè súra mọ́dàndá tèmi bàbá wa àgbà mi mọ́sà lọ́jà gbọ́rọ̀ a máa pè súra tèmi tọ̀la ọ̀rẹ́ sì làwọn méjèèjì àtẹ̀ní àtọ̀la yín ọlọ́mọjò burú. àmín. ẹlẹ́ẹ̀kejì bàbá pé ń súra mọ́dàndá tèmi bàbá ọlọ́run ní da yín dára yín ṣẹ́jú kan. àmín. wọ́n la pẹ́ ní tẹ́ẹ̀jọ jòkó bàbá lókè odò lájíjọ́ tán ti ń bá bọ̀ ọlọ́run ò dá wọn dára wọn. wọ́n sì ń ṣe tí olówó máa ń ṣe nú ayé ọlọ́run ò ní da yín dára yín. àmín. wọ́n la gbogbo àwọn abiyamọ tán jòkó gbogbo ń tọ́lọ̀ ń kójọ fún yín lára ọmọ ẹ̀ ní sunkún lára wọn. àmín. bisimilahi rahman rahim. wadduha wa layli idha saja. ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فهوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تكر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. mo kí gbogbo ohun tí ń jẹ́ àfa lápapọ̀ ẹ dákun torí àsìkò mo kí àfa wa Kordowi mo ti sọ níbi tí mo jòkó lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ pé bí gbogbo ọ̀dọ́ àfa bá ti rí bẹ́ẹ̀ ti rí ni gbogbo ọ̀dọ́ àfa bá rí láyé lẹ́ni ikú òjijì ó sọ wọ́n láwùjọ. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti rí ni gbogbo ọ̀dọ́ àfa rí láwùjọ lẹ́ni a máa rí i pé gíga táyé ń ga tí wọ́n ń padà ń wálẹ̀ kò ní pọ̀ láwùjọ mọ́. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti rí ni gbogbo ọ̀dọ́ àfa rí láwùjọ ìfọ̀kànbalẹ̀ ó sì bá wọn tí wọ́n ti síwájú. èsì kọ́wù náà sùn. mo wá ń fi yín kí àfa wa tí wọ́n ń darí ìjòkó. wàyẹ̀ sí kọ́. ìdí tí mo fi kí ẹ̀yin méjèèjì yìí lọ́tọ̀ gbogbo ẹni tó bá rí eríire níbì kan tí bá wà ń banújẹ́ lérí ẹ̀ eríire tinú ilé tiwọn ní òsì ní jáde síta. ọlọ́run kó dákun jọ ẹ̀ ń dún gbogbo ayé ń rí yín wọ́n láwọn tán bí yín wá wọ́n làwọn bá tara wọn jáde yìí. àwa gbà yí pé lọ́dọ̀ tiwa pé àtúní wòlíì míì mọ́ lẹ́yìn wọn nítorí dáadáa tí wọ́n sọ wá dànù ayé. àdánwò ní kàn yín ẹ sì ní ṣubú fọ̀tayọ. àmín. mo wá kí gbogbo ohun tí ń jẹ́ àfà bàbá wa jírọ̀bà mo kí yín púpọ̀ ipe albu'du ba'da al-qurbi fali iyadu billah. àmín. ọlọ́run dákun àdánwò òbú tí bá àfà táyé kì í padà mọ́ láàfà mọ́mọ́jó kàn yín. àmín. mo kí gbogbo ẹ̀yin ọ̀ǹtọ̀ǹkùlú mo kí ẹ̀yin ìyá tí ẹ bí wa ọlọ́run mọ́jà padà síbó kàn yín. àmín. mo kí gbogbo ẹ̀yin bàbá wa lọ́kùnrin ìdààmú òní kan kálukú wa. àmín. bàbá wa tí wọ́n ṣe opening speech ṣé mo gbà ẹ dákun ẹ má bínú o chairman speech wọ́n ló mọ wàhálà wọn gbọ́ mi yé kọ́ ọlọ́run ò ní hàn yín lè mọ̀ wàlálà ilà ilẹ̀lá kéwìlẹ̀ lè sọ̀rọ̀ rẹ o ẹ̀yin bá ná Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí mo fẹ́ pass message kan message tí mo sì fẹ́ pass yìí ibi tó pọ̀ sí jù ọ̀dọ̀ àwa lálàáfáà ni message ẹlẹ́ẹ̀kejì nínú message ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwa alásàlátù gbogbo ẹ̀yin ìyá tẹ́ bí wa gbogbo ẹni ó bá fẹ́ láṣeyọrí láyé àfi kó gbé àbòsí jù sílẹ̀ gbogbo ẹni ó bá fẹ́ gbádùn nínú ayé àfi kó pa àbòsí tì gbogbo ẹni tó bá jẹ́ pé àbòsí ní bá máa ń ṣe nínú ayé àwọn kan mo kàn fẹ́ yabẹ̀ láàrin ìṣẹ́jú kan wọ́n ní odidi ọ̀gá iléèwé kan ó pe àwọn ọmọ ipe ẹ lọ mú òdùkú mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ bá ti lọ́ta sí iye ọ̀tá tẹ́ bá ní ẹ lọ wá iye òdùkú bẹ́ẹ̀ wá kálukú wọn wá kó òdùkú dání ẹni ó mú mẹ́rin pé ọ̀tá mẹ́rin lòún ní ẹni ó mú márùn ọ̀tá márùn lòún ní ẹni ó ní mẹ́fà ọ̀tá mẹ́fà ló ní kálukú wá kó òdùkú lọ léèwé wọ́n rò pọ́ gò fi ṣe experiment kan ni ọ̀gá wa ní ẹ máa dì lọ ẹ máa dì bọ̀ láàrin ọjọ́ méje á ní ní tá a fi ṣe ìgbà tó yá òdùkú ń fẹ́ rùn pa wọ́n ayé wọn fẹ́ ta mọ́nu ilé ọ̀gá òdùkú yìí ó fẹ́ pa wá àríbi gbé sí ọ̀gá wa ń sọ fún wọn pé bẹ́ẹ̀ ti lọ́ta sí òun náà ni àdánwò òdùkú tẹ̀ ń rù kiri gbogbo ẹni tó bá ti wá ràn kàn pé mo lọ́ta bódùkú ti ń rùn pọ̀ tó o máa gbé kúrò lára kó lọ́ta bẹ́ẹ̀ náà ni wàhálà ọ̀tá tó ló níhùn náà ni ó padà pọ̀. àmọ́ gbogbo ẹni tó bá ti fúnra rẹ̀ nísinmi ipe òun ò lọ́ta gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sóhun láyé ọlọ́run ló gbé wá yóò nísinmi yóò sì rọ́nà lọ. alukur'an ba'da billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ahum yaqsimuna rahmata rabbika. a'udhu billahi minash shaitanir rajim bismillahir bàbá wa lásùlọpẹ̀ mo kí yín púpọ̀ rahim. ṣé Lukman mo kí yín sábtẹ́. ahum yaqsimuna rahmata rabbika. bàbá wa lisanul arabi mo kí yín púpọ̀. nahnu qasamna baynahum ma'ishatahum bàbá wa Sheikh Mahfudin ọkọ ẹlẹ́hà mo kí yín.
ورفعنا بعضهم Bàbá wa فوق Suraka, بعض mo kí yín. درجات Ọlọ́run ní hàn ilé mọ́ nígbà kan. ليتخذ بعضهم Nígbà tí ṣe fún بعضا bàbá wa lókè odò yìí, سخريا Ọlọ́run jẹ́ inú gbà lára ọmọ. ورحمة ربك خير مما يجمعون. Kí má ṣe àsìkò lófò, àfáà akéwìlérè yìí ń bọ̀ wá kí yín. أهم Àfáà ní ahum yaksimuna rahmata rabbika. Ìkí Ọlọ́run, orí àtọ̀dọ̀ Ọlọ́run, ọlá àtọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀dá Ọlọ́run kan kọ́ ní ń pín. Bàbá kan ó lè jọ bí yín, ìyá kan lè jọ bí yín, ẹ lè jọ jáde nínú ilé kan bí kálukú ó ti lo kádàrá rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. يقسمون رحمة ربك. Bọ́lọ̀ tí wọ́n ń pín kádàrá ẹ lè jọ máa làṣàlátù kan náà, ẹ lè jọ máa jáde lélẹ̀ kan náà, àsìkò tọ́lọ́run ó ṣàánú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì kóhun ó tó déèyàn láyé yóò sọ́fà ní kó tó di nǹkan. Allah. Tí o bá sì ti dààmú kò ní di nǹkan. Ẹlòmíì sì ń bẹ àti parí títí ẹ̀ òun ò ní dààmú kankan yóò dé bọ́lá ni. Ẹni tá bá ti wá kádàrá pé kò ní dààmú láyé pé látijọ́ nínú kóhun má dààmú náà lẹ́yìn tẹ́ ẹ já ṣáájú fi dààmú nínú ayé. Bí aṣáájú bá tún wá retí kọ́ ọmọ lẹ́yìn o máa dààmú ajẹ́pàdùn àbàbà tiẹ̀ ní ó gbà lérí ẹnu ni. Allah. Ahum yaksimuna rahmata. يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. Bá ti wá lu ayé ìlú kọ̀ọ̀kan ló láṣáájú ìlú kọ̀ọ̀kan ló ní olú ọmọ inú ilé kọ̀ọ̀kan lolú ń bẹ gbogbo ẹni tó bá ti fìbínú pa olú inú ilé wọn òun náà sì ní jáde sáyé mọ́. نحن قسمنا. Ọlọ́run wá ní nánú qasamna bainahum. معيشتهم في الحياة الدنيا. ló ń ké Kùránì bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé yìí. حياكم الله. Ọlọ́run wá ní Ọlọ́run ní ìjẹ́ ẹ̀mú wa bá ti dà láyé bá ti mu láyé bá ti ná láyé bá ti rìn láyé ẹnì kọ́kọ́ ní ń pín Ọlọ́run ní ń pín. ورفعنا بعضهم فوق بعض درجات. Ìgbésí ayé kálukú wa gíga kálukú wa ẹnì kọ́kọ́ ní ń gbé wa ga Ọlọ́run ni. ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. Èyí tọ́lọ̀ ń ṣe fún wa yìí ká má lè bá a ṣe fàárí láàrin ara wa ni. Ìkẹ́ Ọlọ́run wá pọ̀ ju tí kálukú wa ń dààmú nínú ayé lọ. Gbogbo wa pátá làjọ ń lo ayé. Ọkùnrin ń lo ayé. Obìnrin ń lo ayé. Kò sẹ́nìkan tó lè lóun lọ́lá láyé tó bá tún dénú ilé ẹlòmíì tí ò ní nǹkan kan. Ó tún rí ń tọ́ tí ì ní nínú ayé rẹ̀. Allah. Àwọn bàbá wa Sheikh Abdulrahman ẹ má bínú sá. Bí wọ́n ti ń lò ó bà látijọ́ tí wọ́n ti ń lò ó bọ̀ yìí. Lẹ́nu ìṣẹ́jú tí wọ́n tún wo àárín yìí nísìn wọ́n tún rí ń tọ́lọ́hun ò tí ì ṣe fáwọn bẹ́ẹ̀. Tí ń túmọ̀ sí pé ẹnìkan ò lè ní ayé tán. Bẹ́ẹ̀ bá sọ wípé olòṣì lòun tálákà lòun tó bá wá dénú ilé olówó ó tún wá rí i pé olówó tún máa wá wò wọ́ yóò tún máa wá ṣẹ́rìsì nǹkan lára rẹ̀ pé bóun ti lówó tó báyìí Ọlọ́run sì wá jẹ́ kóun ó bírù rẹ̀. Allah. Àìbírù rẹ̀ tóun ò bírù tẹ̀hún ni náà lára tóun náà ní ni tóun náà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run tí ò tí ì ṣe fún un ó sì lè má ṣe fún un tí èkú. Gbogbo ẹni tó bá ti wá jẹ́ pé àbòsí ló bá fi ń lu ayé àfọ olórin Maulana Sheikh Adam rahimahullah. ṣé Adama ní àyà àṣìdán lí alánímàtí. àyà àṣìdán lí alánímàtí. Atadiri ala ma satal adab. Mo kí bàbá wa lókè odò bàbá Khalifa Ọlọ́run má jẹ́ lápàdà síbú. Àmín. Wọ́n ní Muhammad. Àṣìdálì àìlánìmàtì àtàdírí àìlámẹ́ni àṣàtàlẹ̀ àdáb. Alukurani gan ó dọ̀rọ̀ dúró dàwọn kan. Bàbá ń ké Kurani lọ́wọ́. Kurani Ọlọ́run fúnra rẹ̀ náà máa ń dá ọ̀rọ̀ dúró dàwọn kan. Allah. Àwọn ànábì Ọlọ́run kan ti síwájú ká ànábì ó tó dé. Ọlọ́run dá Kurani dúró dà ànábì nígbà tá ànábì dé ló tó sọ Kurani kalẹ̀. Mo kí bàbá Khalifa ẹ ní lápàdà sí ibú. Àmín. Wala la ilaha illallah. Àmín. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Afa ní ẹ dákun ẹ jókòó. Àyà hasidali ala ni imati. àyà àṣìdálì àìlánìmàtì Ìjókòó àwọn afá ń rọ lọ́wọ́ àtàdírí ni. àìlámẹ́ni àṣàtàlẹ̀ àdáb.
أسأت على الله في حكمه لأنك لم ترد لي ما وهب فأخذك ربي بأن زادني وسد عليك وجوه الطلب. ẹ dákun akí baba khalifa akí wọlé wọn ẹ dákun kí jòkó yìí ó wálé ọjọ́ ti lọ ẹ̀yin ìyá ẹ jòkó náà ẹ dúró apá mi ká yín bàbá wa ṣe tẹ́ wà lọ kí bàbá gan òbínú ẹ̀yin àfẹ́ ẹ dákun ẹ jòkó náà torí tànà Muhammad afáàní àyà hasidanli alani imati gbogbo ẹni tí ń bínú oríire tọ́lọ̀ ń bá ṣe fẹ́ nìkan. àyà hasidanli alani imati. ìdùnnú tọ́lọ̀ ń ṣe fún mi ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún mi ọlá tọ́lọ̀ ń ṣe fún mi gbogbo ẹni tí bá wá ń kéta rẹ̀. àyà hasidanli alani imati atadiri alamana asatali adab. atadiri. alama asatali adab. ìwà òmùgọ̀ ìwà kẹ́nimọ́ni ìwà kẹ́yìn ó mọ̀ ga ìwà àbájá tó ń wù ní ìjọ mẹ́ni tó ń wù sí asata alalahi. asata alalahi fi hukmihi. eré tó ń sá pé kẹ́nìkejì rẹ̀ ó mọ̀ ga wàhálà tó ń ṣe lérí pé kẹ́nìkejì rẹ̀ ó mọ̀ kọjá bó ti mọ̀ ìwà tó ń wù ní ìwà òmùgọ̀ ni ẹnìkan kọ́ ló wá ń wù sí ọba tó láyé tó lọ́run ló ń wù sí. torí ọlọ́run ló sọ ọ́ déèyàn àbá ní sùúrù ọlọ́run ló pè láṣáájú ọlọ́run ló fi sípò ọlọ́run ló pè léèyàn ọlọ́run ló pè ní nǹkan láwùjọ ọlọ́run ló fi sọlá nínú ilé ẹni tó wá ń hùwà òmùgọ̀ sí òní kèésòun ló ń hùwà òmùgọ̀ sí ọba tó dá ló ń hùwà òmùgọ̀ sí. li'annaka lam tarda lima wahab nítorí pé àánú ọlọ́run orí ọlọ́run tó ṣe fẹ́nìkejì rẹ̀ ó yọ́nú sí. àfáwa ní. fàákìdá kàrọ̀ bíbí ànzádàní. àdéhùn tí máa wá bá ẹni tí bá máa ké ta láyé tí bá lábòsí láyé òun náà ni pé. fàákìdá kàrọ̀ bíbí ànzádàní. ìbínú tí wọ́n ń bínú rẹ̀ ò ní fàákìdá kàrọ̀ bíbí ànzádàní. ọlọ́run máa wá lé mi kún lóore ìyẹn ni pé ẹni tó ń bínú rẹ̀ ó máa lé kún lóore yóò máa wá yẹ̀yẹ́ wọ. gbogbo bí tó bá dé tó yẹ kó o ti rí yìí àbùkù lọ́mọ wa rí ń bẹ̀ gbogbo bí tó yẹ kó o dé kó o ti máa ráàánú ọmọ wa di ẹni ẹ̀tẹ́ níbẹ̀ àmọ́ tó o bá ti pọ́n ẹni tọ́lọ̀ ń pọ́nlé ẹni tọ́lọ̀ ń bu ìkún tó bá ti bu ìkún tó pọ́nlé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ rí ìkú omi tó bá wà. wàsádà àlẹ́yìká ojú àtọ́là. wàsádà àlẹ́yìká ojú àtọ́là lẹ́yìn tọ́lọ̀ ń bá wa léyìn ń kún lóore tí wọ́n ń kàbùkù ìwọ náà tó wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mọ́sà ṣe báyìí fún mi ọlọ́run á ní ìyí tí wọ́n ń béèrè òní àwọn ọlọ́run ó ṣe ní nira fún ọ tí gbogbo ẹgbẹ́ rẹ bá ń ga láyé wo ní kó lójú kan. àfáwa ní nǹkan márùn-ún àgbákò márùn-ún la máa fi bálábò sí kí n sọ márùn-ún ẹ wá gba fèrè. kàmùsùkù bá tẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. àwàlúwà gàmúláyà ń kọ́ tí ń. alákọ̀ọ́kọ́ nínú tọ́lọ̀ máa gbé bálábò sí láyé bá a ti ń lásàlátù tá à ń kírun tá à ń gbàwẹ̀ yìí ẹlòmíì gba gbogbo àwẹ̀ ayé ó kí gbogbo òrùn ayé ó sàṣàlátù gbogbo òye ó lè ṣàdúrà látago kan tílẹ̀ fi mọ́ ọlọ́run wa ní àníṣe àní dán lóhùn àfi tó bá fi tó ń ṣe é lẹ̀ lábùkù. alákọ̀ọ́kọ́ àdánwò tọ́lọ̀ máa fi kalábò sí ni pé gammon láyà ń kọ́ tí ń. àdánwò ìbànújẹ́ tó lágbára tí ẹnìkan kan ò lè bá tán lákọ̀ọ́kọ́ dì sínú ẹrù ẹ̀. wọ́n máa wá sọ pé àyín sì máa ṣàdúrà yín sì máa gbàwẹ̀ ó sì mọ kéwù ó sì mọ̀ ọ̀rọ̀ sọ kí wàá lóye tí gbèsè ayé rẹ̀ ń rí báyìí ẹ sọ fún kó fàgbò sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì. musibatun la yujaru alayhi. musibatun la yujaru alayhi. ìdààmú dàbò wàhálà tó ṣe yí pé tó bá ti dé wá bá báyìí kò sẹ́ni tí ó yọ kó nu wàhálà náà ọlọ́run ó gbé bá. wọ́n máa wá sọ pé àsìjọ ń sàṣàlátù ni àwa mọ bọ́rọ̀ ìyá alágbájá ti ń rí báyìí àsìjọ kéwú ni àwa mọ bí gbèsè ayé àfa alágbájá ti wá rí báyìí kò sí ní tí fi ń pàdé mùsíbà gbogbo ìgbà tí òfin láṣeyọrí kọjá yìí pé àwọn tó ga nínú ẹbí wọn tó ga nínú ìran wọn tó ga nínú àsàlátù wọn tó ga ládùúgbò wọn ní wá kí wọ́n wálẹ̀. fàlìsùn ẹlẹ́kẹta. musimatun la yuhmadu biha. musimatun ẹlẹ́kẹta òun náà ni pé yóò dẹni yẹ̀yẹ́
àbùkù tí ó mọ̀ kàn kò ní rẹ́ni tí ó padà bu ìkun láwùjọ. Allah. gbogbo ògbà gbogbo ibi tó bá yọ sí wọ́n mọ̀ kàn lábùkù ni kò wá ní rí ìkú ńbẹ. Rabi'uha sukutu rabbil khalaiki. ẹ̀rí nígbà tí baba khalifa ń bọ̀ nísìn gbogbo ayẹyẹ la dìde. Allah. kò sí ní tó jẹ́ àdìde kọjá yìí pé iyì àtàpọ́nlé tí ń bẹ lára tiwọn èyí táwọn náà ń ṣe fún gbogbo àwa yìí ní kálukú náà ń dá padà pé báwọn bá ti ń pọ́n gbogbo ayé lé àfi kí gbogbo wa náà dìde ká máa pọ́n wọn lé nítorí dáadáa táwọn náà ti síwájú ayé wa wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn sọ wá déèyàn. Rabi'uha ẹlẹ́ẹ̀kẹrin sukutu rabbil khalaiki. sukutu rabbil khalaiki ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn máa gbé bálábòsí láyé òun náà ni pé gbogbo ìgbà ni yóò máa pàdé ìbínú ọlọ́run. Allah. kò ní rí dùnú ọlọ́run níṣẹ́jú kan ọlọ́run dákunjọ àtẹ̀mí àti ẹ má jà kó ìbínú ọlọ́run. Àmín. nígbà tí kòró ṣẹlẹ̀ àwọn èèyàn ní ìbínú ọlọ́run dé mu ní àwọn ọdẹ níyẹn máa ń pè ní ìbínú ọlọ́run. ìbínú ọlọ́run inú ilé tó bá ti wọ̀ bàbá oníráyè ẹnìkan ojú oníráyè mo fẹ́ sọ̀kalẹ̀ ìparí kéwúlérè ó ti mọ̀ mí pa parí ẹyọ kan tó kù. Khamisu adamu tawfiki yawmu la yanfa'u malun wala banun. èyí tó wá parí ẹ̀ Adamu tawfiki. bàbá wa Rohid mo ń ṣe wáàsí kan lọ́wọ́ ń jò ní kéwúlé mo á sọ pé mo fẹ́ parí wáàsí kéwúlérè ni wọ́n ti parí ẹgbàá fèrè lẹ́nu wọn ni torí òun mọ̀ pé òun ò fi kún àmì eléyìí mo fẹ́ sọ̀kọ́ wà ná Muhammad bàbá. ẹlẹ́ẹ̀karùn-ún tó parí ẹ̀ Adamu tawfiki. òun náà ni pé kò ní pàdé kò ń gẹ́ ọlọ́run Yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin biqalbin salim. níjọ́ tí ọlọ́run tí ó máa retí gbogbo àwọn ẹni rẹ̀ pé ẹ máa bọ̀ àwọn onírun àwọn aláwẹ̀ àwọn onísàká àwọn tí wọ́n ń lọ bí mólídì tí wọ́n ń ná gbogbo tí wọ́n ní tọ́lọ̀ ń bá retí wọn pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dé pẹ̀lú fọkàn ẹ máa bọ̀ òun ò ní pàdé àánú ọlọ́run jọ náà. Allah. kò wá sí tí ò ní jó pàdé àánú ọlọ́run nítorí àbòsí nítorí kẹ́nìmọ́nì nítorí kẹ́nìkan ó má ga jù mí lọ tí ń bẹnu ayé ẹ̀ gbogbo wa náà pátá ìwà àbàjẹ́ tí ń bẹnu ayé wa ẹ jẹ́ àfọ́dànù. afáwa kéwúlérè dákun dìde ìṣẹ́jú kan lẹ́nu bàbá wa Khalifa Hanifa bàbá wa lókè odò ó yẹ kí tí ì bá ṣe pé bó ti rí ó yẹ kán bẹ ní faranda tó rà gbọdọ̀ ní kán wọn bẹnu lé kán bẹ ń faranda kán wọn wá gbọ́n tí ń ṣẹlẹ̀ láàyè yìí dákun gbé fóònù kó lẹ ọmọ pé wòlíì ni mí bá wòlíì bá ń sọ̀rọ̀ yẹn máa dúró dáadáa ẹ wá ná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀wọ̀n méjèèjì wá o a ṣe nánú kọ̀sámù náà bí o ẹ wọ́n bá ná Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run gbogbo adákun ẹ jẹ́ anáwọ́ sí àfa ìkànnì yẹn máa ń ṣe tí ò ní sèmí mọ́ ọlọ́run má ṣe yí láṣẹ mọ́ wọn. Àmín. wọ́n làwọn bá wa gbà lókè odò Àmín. ẹ jẹ́ a sọ pé Allahumma Allahumma ahalik Ahlik. bá wa parẹ́ parẹ́. mani aradaka Man aradaka bisu'i bisu'i. ẹni tí bá ń fẹ́ kó ṣubú Ẹni tó bá fẹ́ fẹ́ kó sùn. waj'al ala nafsihi waj'al ala nafsihi. wọ́n bá wa gbé bá gbèsè ayé rẹ̀ gbígbà ìgbésí ayé. shugilan shadidan ṣókèlà ṣẹ̀dídà. àìrójú àtàìráyè àìrójú àtàyè hatta yansaka àtàyànsáka. tí tí ó fi gbàgbé àti sí ọlá burú. títí ó fi gbàgbé àti ṣe ọlá. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. Allahu akbar tí wọ́n máa kí sálà burú lára láì lálùwàlá ọlọ́run jẹ́ máa kírun bẹ́ẹ̀ sáwọn ọ̀tá rẹ̀. Àmín. wọ́n wẹ̀yìn èmi ni ó máa wò bàbá lásìkò yìí. ọlọ́run kọ́ àwọn àṣetàbá tí àdá kan níjọ́ tọ́lọ́run fẹ́ bá àbílà àbí wí ọlọ́run bá tiẹ̀ jẹ́ tó ń tọmọ àtẹ̀bí àtàrà ọlọ́run dákun àwa náà bàbá ọláwùmí ni wọ́n máa wí pé níjọ́ tí àdúrà ó bá gbà ọlọ́run má sọ àwa dọ̀tá rẹ̀. Àmín. ẹlòmíì ọmọ bí ọlọ́run kó dáa fún lágbájá kó dáa níjọ́ tó bá dáa tán òun gan ni ó kọ́ ọjọ́ ta ọlọ́mọdé ọjọ́ ta o. Àmín. wà á téèyàn fi ṣubú ọlọ́run níjọ́ òwú. Àmín. bisimilahi rahman rahim tabbat yada abi labi wa tabba ma agina ani malu wa ma kasab sayasila nara zatalab wa maratu amala talato fi jidi abul min masad. ẹ dákun ẹ jẹ́ a ṣe àmín. Àmín. ẹ dákun ẹ jẹ́ a ṣe àmín. Àmín. ẹ jẹ́ a ṣe àmín. Àmín. dákun má pa àyà rẹ̀ rọ̀bì olúwa. wọ́n kọ́ tani ó mú àdúrà wa. ẹ dákun ẹ jẹ́ a ṣe àmín. Àmín. ajowa Ibrahim dákun má pa màmá ló yẹ ká tiẹ̀ dájú ẹ̀ sí pé dákun má pọ̀ mọ́ yín rọ̀bì olúwa. Rabbi Olúwa. dákun má pa àbúrò wa rọ̀bì olúwa. Rabbi Olúwa. bọ́mọ bá kú tóbi ò kú àjẹlò bí dà. àjẹlóbi. dákun má pa ọmọ wa rọ̀bì olúwa. orin ló jẹ́ ń pè ọlọ́mọ o. Ọmọ wa Rabbi Olúwa.
dákun máa pa máa yìn bí Ọlọ́run bọ́mọ bá kú bí a òkú ẹ̀jẹ̀ ló bí dá dákun máa pa máa yìn bí Olúwa dákun máa pọ̀ mọ́ Rabbi Olúwa dákun máa pa àfáwà Rabbi Olúwa bọ́mọ bá kú tó bí òkú ẹ̀jẹ̀ ló bí dá dákun máa pa àfáwà Rabbi Olúwa. dákun máa pa àfáwà Rabbi Olúwa dákun máa pa àfáwà Rabbi Olúwa bọ́mọ bá kú bí a òkú ẹ̀jẹ̀ ló bí dá dákun máa pa àfáwà Rabbi Olúwa. ẹ dákun ẹja ṣe àmín. àmín. gbogbo agbo ẹja tí ọwọ́ wa. ẹja tẹ́wọ́ wa lẹ́kẹ̀ẹ́ náà. bàbá lókè odò ní bínú àmọ́ àwọn náà kọ́kọ́ mówó tí mo fẹ́ gbà yí wa ẹ lọ jòkó bàbá ẹ̀ ní bínú àmẹ́yìn náà lẹ́kọ̀ọ́ san ọlọ́run gbà tí bàbá bá wá dìde ìwà wo talẹ́ tún fẹ́ràn bàbá mo kí bàbá wa gbà bàbá wa ọlá òtán bàbá wa Sheikh Jibril ọlọ́run dákun má jẹ́ kí ẹ ní àpadà sí ibú. àmín. bàbá wa oníwàásí wa ìní àti oníwàásí gbogbo ìgbà akí wọn akí bàbá wa Sheikh Abdulgafar Abdulrahman bàbá ọlọ́run máa hàn yín lé mọ̀ ọlọ́run ní fi yín lẹ̀ àmín. àsìkò tẹ wọlé yìí dáa àgbà lọ́wọ́ yín ẹ tó mọ̀ àgbà tiwa náà ẹ bá ní Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá ọlọ́run Sheikh Al-Amani oníbàjẹ́ ẹ dákun ẹja ṣe àmín. àmín. gbogbo abiyamọ ẹja tẹ ọwọ́ wa. àtẹ́wọ́ wa. bàbá ẹ dákun ẹ súnmọ́ mi El Mahbub mo kí gbogbo lé o àwọn ò ní bínú àwọn ò ní bínú sátidé tó jẹ́ náà ni sátidé ní kálukú wo mọ̀ ṣe nísìn ẹ wà ná Muhammad. sallallahu alayhi wa sallam. akí ìmáàmù wa Abdulgafar akí bàbá wa àgbà ọlá òtán ọlọ́run ní dààmú yín o. àmín. ọlọ́run ní dààmú ẹ̀mí yín o. àmín. ìgbésí ayé yín ò ní bàjẹ́. àmín. àbá akéwúlérè ẹ máa bọ̀ báyìí. àfa wa akéwúlérè ẹ dákun ẹ jẹ́ agbọ́lọ̀ ń tóbi dáadáa. Allahu akbar. bàbá ẹ ní alhamdulillah. alhamdulillah. ẹ tún ní a ní alhamdulillah. alhamdulillah. ẹ jẹ́ a tún ní alhamdulillah. alhamdulilayi. ìtẹ́sẹ̀ láyé pọ̀ àmọ́ ọlọ́run mọ̀ sí eléyìí láṣẹ mọ́. àmín. bàbá ìjókòó yìí owó tí mo fẹ́ gbà kí n tó sọ fèrè lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ṣe wá sí àbí téèyàn bá sọ̀rọ̀ tán kóògùn ò tó gbẹ̀ǹ téèyàn bá wí ọlọ́run yóò jó dàṣẹ mo sì mọ̀ pé téèyàn bá fi lé yóò máa lọ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ bá fi mo fẹ́ fi owó yìí ṣe òǹtẹ́ni bí kọ́lọ́ ń dákun jọ ìtafà bẹ̀rẹ̀ lẹ́ni yìí mọ́jọ́ já àṣemọ́nu ayé ẹ̀. àmín. látọ̀dọ̀ tèmi owó bàbá ni mo fẹ́ kán síwájú ni bàbá Khalifa bàbá Khalifa ayakumullah bàbá ni mo fẹ́ kán ṣáájú bóyá kẹ́yìn ẹjẹ́ mi ó dáwọ́ sọ. èmi fẹ́ ní kí bàbá kọ́kọ́ kán tẹ̀ nítorí tó ẹnu yìí tán ń lò láyé yìí ọlọ́run jẹ́ ń lò pẹ́ ọlọ́run jẹ́ ń lò pẹ́ ẹnìkan tí làákàyè rò pé ó ní bàbá yín ti dàgbà gan o mo ní wèrè ń ṣọ́ o ó mọ ti ń ṣọ́ bóyá ló mọ̀ pé ó rè ọ́ ó wà ní àkílódé tó bá òun ní nǹkan ti ń ṣọ́ kò mọ nǹkan kan gbogbo fílí gégégégé wa yìí náà ibi tá à ń dá àrùn tá à ń dá ibi tá à ń dá sí bàbá ní látọ̀dọ̀ àwọn 2000 naira Allah Akbar ṣẹ́tìrì báwọn látọ̀dọ̀ tèmi náà 1000 mo wá fẹ́ wọ ẹni tí ó mọ̀ wo bàbá ràn èèyàn lè wò mí ràn àmọ́ ẹ má wo bàbá ràn bàbá ti fi 1000 lẹ̀ èmi náà fi bàbá fi 2000 lẹ̀ èmi náà fi 1000 lẹ̀ ẹ dákun ẹ bá ń súnmọ́ àwọn èèyàn bẹ̀ Sabuteki ń ṣe 10 years ń jó ni ẹ sì kó 10,000 kalẹ̀ ní ìsìnkẹ́ máa lọ ẹ bá ní Muhammad ọ ní 1000 Allahu Akbar. Alhaji ẹ ní dààmú 1000 mo fẹ́ Allah Akbar ẹ ní sá
ẹni líìkì ẹni wíìkì ẹni síìkì ẹ mọ̀ mú mílíkì Àmín. agbo wa 1000 la wà yìí wàláì ìwọ náà dé yàyín mo fọlọ́run bí ọ dé yàyín ẹlòmíín wà tẹ́ ẹ bá ti bẹ́ Allahu Akbar bàbá Ṣùrákà àbùkù oníkàn yín wala la ilaha illallah ẹ ti dé bẹ́ẹ̀ sà tí ó bà mí nú jẹ́ láyé nìyí àti lálìkíyámà Ọlọ́run má gbé bá mi Ọlọ́run o ìtọ́ ṣe fún mi àtẹ̀mí àtàrọ́mọdọ́mọ mi tí ó dùn mí nú láyé nìyí àti lálìkíyámà Ọlọ́run má ṣe ṣe fún mi. Anakumullah ẹ dákun ẹ bá ń pariwo pọ́lọ́ ń tóbi dáadáa ẹ bá ń pariwo pọ́lọ́ ń tóbi dáadáa. Allahu Akbar. mo kí bàbá wa gbà tí wọ́n sọ gbohùngbohùn yìí kalẹ̀ ń sìn Maulana Fadilatu Sheikh Muhammad al-Murtada Yahya Adamallahu hayatahu. Sirrul Awliya. Adamallahu hayatahu. Ọlọ́run má ṣe jàre bàbá pẹ́. Àmín. Ọlọ́run jàre yín jìnnà. Àmín. Albarka la ilaha illallah. Muhammadu Rasulullah. Ìkànnì yóò sọ tí ò ní sọ mí mọ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run mọ̀ ṣe lé ilẹ̀ ọ̀kan tó kù. Àmín. Tẹ́ sọ tẹ́ fi dágbére fáyé. Àmín. Wọ́n làwọn tí wọ́n bí yín lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ṣó kéwú ó kú ònú pé ṣó mọ̀ ayé ti mọ̀ pé mọ̀. Ṣó rí lò àfáà mi lọlé kéwú ti lé kéwú dé. Òun náà bẹ́ẹ̀ lọ́hùn kóhùn rọ́mọ kọ́ ní kéwú ńgbà tí òrí ló kó gba àwọn ọmọ kéwú ti ń bẹ lágbèlè tó ẹ wá ń bí tẹ bá ti lé kéwú àwọn àfáà yín dé ẹ mọ̀ bẹ̀rẹ̀ sún wá tún gbà ń bí. Òun náà kọ́ àlùbáríkà ló kù ònú tó ké. Bẹ́ẹ̀ bá wá rí gbogbo àfáà tọ́lọ́hùn ti ń bẹ lára ilé ni tí ó lánàá rádà tí ò wá sí mọ́ lára ilé ni 92 péré náà làwọn àgbàlagbà wọn gbà lára ẹ̀. Torí bá a bá kọ sálíbù galẹ̀ àràfin mẹ́ta náà ni. Ayakumullah. Bàbá wa ṣí sálíbù wọn á ní 92 ni ó mú wa a jẹ́ pé Muhammad ni wọ́n yọ kúrò lára àfáà tí ń wúlò lánàá tí ò wúlò mọ́lẹ̀. Bàbá wa Sirrul Awliya Ọlọ́run mọ̀ yọ mọ̀mọ́ kúrò lára yín o. Àmín. Albarka la ilaha illallah. Muhammadu Rasulullah. Ẹ̀yin ti ké ẹ ti ń rí ibi lò ẹ ti ń sọ ayé ti ń gbọ́ bẹ́ẹ̀ ti mọ̀ tó pọ̀ yìí àfáà mi ò rí ibi lò títí ẹ̀ bó bá wa ń kọjá lórí ọ̀kadà àbí tó rìn ládùúgbò á dẹ̀ máa ṣe rọ́ọ̀bù rìn á ní lákìyà ọ̀kadà márùwá wàkọ́tàlá ṣùrìtì yòlá àjà ẹ dákun bó ló gbà jọra wọn ọ̀kadà pàdé márùwá kí ló kàn wá pẹ̀lú yẹn ọlọ́pàá yìnbọn pajá ṣé ọlọ́pàá tó yìnbọn pajá mọ̀ pa wo ló dalẹ̀ awo torí security ló pa security. Bẹ́ẹ̀ni. Bàbá Sirrul Awliya Ọlọ́run níjẹ́ dààmú láíláí. Àmín. Albarka la ilaha illallah. Muhammadu Rasulullah. Wala la hawla wala quwwata. Illa billahi aliyyil